awuyewuye tó ń lọ ní ẹnujọ́ mẹ́ta yìí ni pé àpéjọpọ̀ àwọn lọ́balọ́ba kan níjọ́ mélòó sígbà tá a wà yìí ni bàbá wa ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n jẹ́yàn kan tó wà nínú ibẹ̀ ni wọ́n wá ń sọ̀rọ̀ wọ́n ní kán sọ̀rọ̀ lọ́ bá sọ̀rọ̀ sí àwọn ọba aládé wípé kí wọ́n jókòó wọ́n mú ayọ́mú bí ológun wọ́n ní ẹ dìde ó yá ẹ jókòó wípé ayé ìgbà kan tí ọba tí adarí president àbí gọ́vnà ààrẹ tó bá ń bọ̀ pé àwọn ọba wọ́n máa lọ ọ̀nà ẹ̀ ipò máa dìde dúró ni pé kò yẹ kí àwọn pírẹsidẹ́ǹtì kan máa àti gọ́vnà kan máa bẹ̀rẹ̀ kí ọba wípé abẹ́ wọn ló yẹ kí ọba wà bí bàbá ṣe mú ìjọba ológun mi tí wọn nìyẹn bí wọ́n ṣe wó wọn pàréèdì ó yá ire làwọn ọba aládé yìí náà dìde ṣọ́ọ̀nù pé wọ́n ti ṣe pàréèdì wọ́n ti join brigade rí ó bá ní jókòó lọ́mọ jókòó wọ̀ bẹ́ẹ̀ tó tàn kọ́ sẹ́nu bá sọ̀rọ̀ bí Ààrẹ Ìsòkan Yorùbá kí lè tẹ̀ kọ́kọ́ rí sí ìrìn àjò yẹn náà ká tó tẹ̀síwájú. Olótù ṣe rí ìbéèrè tẹ́ béèrè yìí ó dàbí igi ọdún tó ní gbòǹgbò púpọ̀ tó dẹ̀ ní ẹ̀ka púpọ̀ ṣe rí tá bá kọ́kọ́ fẹ́ yọ ẹ̀ka kúrò àá fi gbòǹgbò lẹ̀ ṣùgbọ́n tá bá ní pé a fẹ́ yọ gbòǹgbò àá fi ẹ̀ka lẹ̀ nà torí kó bà má rò pọ̀ mọ́ra wọn ṣe rí mo fẹ́ kí nǹkan kọ́kọ́ yé wa lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí bàbá Àrẹ̀mú Ọbásanjọ́ wọn kì í ṣe ààrẹ àná wọ́n ti ń di ààrẹ ìjẹta tí ọba aláyé bá wàjà nílẹ̀ Yorùbá tọ́ba míì jẹ tó bá máa qualify ọba tó jẹ ọba yẹn wà lórúgbà ọba tó ti sílẹ̀ wọ̀ yẹn òun lọ́ba àná now ẹni tí ọba tó sílẹ̀ wọ̀ ta pè lọ́ba àná yẹn jẹ lẹ́yìn tiẹ̀ ó ti di ọba ìjẹta ẹ rí i pé ìgbà tí mò ń ṣàpèjúwe bàbá mi mo ní alákẹ́tù ìjẹta torí pé ọba kan ti jẹ lẹ́yìn wọn kí èrè tó wà bẹ́ẹ̀ sí kó tó wá jẹ ó ti yé yín sìn now tí a bá wò ó lẹ́yìn ìgbà tí bàbá Ọbásanjọ́ kúrò ní orí àga bí ààrẹ orílẹ̀-èdè yìí Yar'Adua ti ó ti di ipò ààrẹ mú Jonathan Ebele ti di ipò ààrẹ mú Buhari ti di ipò ààrẹ mú now ó ti di ìpele mẹ́ta that means bàbá Ọbásanjọ́ ààrẹ ìjẹrin ni wọ́n. wọn kò tí ń ṣe jẹta rẹ mọ́. tí a bá fẹ́ sọ pé èèyàn kan wọ àpéjọpọ̀ kan lénìí àwọn ọba fẹ́ bu ọlá bu iyì fún iyì tí ọba ilẹ̀ Yorùbá lè bù fún olórí kí olórí ni pé kó na ìrùkẹ̀rẹ̀ ẹ̀ sókè ìdí nìyẹn tí ìrùkẹ̀rẹ̀ yẹn fi wà lọ́wọ́ wọn is a symbol of pé wọ́n ọ̀nà èèyàn lágbájá ẹ̀ ńlẹ́ o bọ̀ pé ó wá ń bọ̀ tí ọba ò bá fẹ́ ṣe bí pé òun rí ẹ ọba ò ní na ìrùkẹ̀rẹ̀ ẹ̀ sókè ìrùkẹ̀rẹ̀ yẹn is symbol of pé mo kí lágbájá mo respect ẹ̀. gbogbo ẹni tí a darapọ̀ mọ́ wa pásápásá la. now ọba kò ní ẹ̀tọ́ tí ò bá ń ṣe pé òfin tó wà ńlẹ̀ yìí tí wọ́n fi sọ wípé gómìnà ní àṣẹ ju ọba lọ ta ló ṣe òfin yẹn ṣebí bàbá Ọbásanjọ́ yìí ló ṣe nígbà tó wà níjọba ológun kò sí tẹ́ bá wo ìṣe àti àṣà Yorùbá ìlànà fífi ọba jẹ ó yàtọ̀ sí ìgbà tá a bá fẹ́ yan ààrẹ àbí yan gómìnà yan alága council yan honourable members senator ipò yòówù kéèyàn lè dì mú torí pé ọba aláyé tí ó bá wọ ìpè bí ni mò ń sọ o mi ò sọ àwọn baálẹ̀ di ọba no àwọn ọba tá a bí àwọn ẹ̀jẹ̀ kìnìún which is pé àwọn yẹn ni lion blood àwọn bone king so àwọn yẹn yàtọ̀ sí pé ọba tó yẹ pé ok wọ́n upgrade ẹ̀ ní láti baálẹ̀ àbí láti ìjòyè kan pé ó di ọba but ọba tó la ìpè bí kọjá tí wọ́n dá lóṣù tí ọ̀ká la orí ẹ̀ tó jókòó lọ́jà àwọn àgbàlagbà arúgbó ẹjọ́ kí làárẹ̀ yẹn fẹ́ gbé mì náà jàre
ṣó fẹ́ kọjá constitution pé wọ́n sọ ọ́ di ààrẹ ni. bàbá Ọbásanjọ́ tó ṣe òfin yẹn ńgbà yẹn òfin tá à ń wí yìí orí àwọn ọba Yorùbá nìkan náà ti ń lò. ọba abúlé ní ilẹ̀ Haúsá irú àrà tí bàbá Ọbásanjọ́ àràkárà lèmi máa pè o àrà burúkú tí wọn gbọdọ̀ bá àgbàlagbà ń di ẹ̀. ó dàbí pé ká sọ pé àgbàlagbà ó wá kó yẹ̀pẹ̀ bí ọmọdé ṣe máa ń ṣeré yẹ̀pẹ̀ yẹn kágbàlagbà wá kó wá máa fi ṣeré kí lè máa pa àgbàlagbà yẹn wọ́n á pè é ní àgbà tó rìndì àbí àgbà tó ponú. àkọ́kọ́ ẹni tí ọ̀rọ̀ yìí kàn gbọ̀ngbọ̀n jù òun ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn náà gba bàbá Ọbásanjọ́ lálejò. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn náà mú bàbá Ọbásanjọ́ wá gẹ́gẹ́ bí àlejò pàtàkì. sá ẹ ní sùúrù àwọn tó ń darapọ̀ mọ́ wa àdúpẹ́ lọ́wọ́ wọn àwọn èèyàn ti fún yín ní update lọ́wọ́lọ́wọ́ báyìí tó Sam ó ní I love you sir ìjẹkújẹ ló ń ba ìjẹkújẹ ló sọ ọba di ẹrú ìjọba èèyàn kọ́tẹ́yàn yẹn sọ nìyẹn o Tọ́pẹ́ Amsa àdúpẹ́ lọ́wọ́ yín Alhaji Tajudeen Usamot bàbá Usamot àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo àwọn èèyàn Luke àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo àwọn àtẹ̀jẹ́ tó ń wọlé àfẹ́ máa yọ lẹ́yọ kọ̀ọ̀kan ká má bàa máa gbàgbé. ṣe rí olóòtú mo fẹ́ correct impression kan táwọn èèyàn ní sáwọn ọba wa. Ifá múyàn kò ní pé kó má ní godfather èèyàn sì máa padà lọ bá àwọn àgbààgbà kan pé ẹjọ́ báwo náà ṣe ń ṣe ipò ọba ìpè bí tẹ́ ẹ̀ rán mi lọ yìí báwo ni mo ṣe lè wọlé báwo ni mo ṣe lè jáde àti pé ẹni tí Ifá mú yẹn tí kò bá ṣe èèyàn tó ní ọlá tó pọ̀ kò sí bó ṣe fẹ́ ṣe tí ò ní wá godfather àtayébáyé ni lèèyàn ti ní so káwọn èèyàn wa kọ́kọ́ àwọn tó jẹ́ Yorùbá kọ́kọ́ yọ impression pé ìjẹkújẹ làwọn bàbá wa yẹn jẹ kàn yọ kúrò ìdí rèé o ṣe mọ̀ wípé gbogbo ọba ilẹ̀ Haúsá chairman local government máa lọ bá ọba ilẹ̀ Haúsá lé ni kó jẹ́ ọba abúlé kó jẹ́ wípé ọba tí kò kì í ṣe full ọba bóyá third class ọba ìyẹn ní ilẹ̀ Haúsá wọ́n máa àwọn chairman local government máa lọ bá lé ni allocation wọn tó bá dé wọ́n máa lọ bá lé ni pé allocation ti dé àwọn náà máa fún wọn ní directive wọ́n lè fẹ́ lọ. àwọn ọba yẹn ló máa fún bẹ́ẹ̀ ni now ṣe rí n tí wọ́n ń ṣe nílẹ̀ tí wá ń bì tí àwòrán kan mi kàn mú fóònù mi yẹn dání ni bàbá Ọbásanjọ́ òbí ọ̀fọ̀ Ònìṣà tí kò tó àwọn bàbá tí bàbá Ọbásanjọ́ ń pàṣẹ fún ẹ dìde ẹ jókòó bí ìgbà téèyàn ń bọ́ ọmọ iléèwé sọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ kúnlẹ̀ síwájú òbí ọ̀fọ̀ Ònìṣà bí ọmọ kékeré ni o torí pé ọba ilẹ̀ Yíbò ni náà ọba Olówu tó wà ní Pèbí lọ́wọ́lọ́wọ́ yìí tí kò ní ìlú Ọbásanjọ́ ní Òwu ní òkè àgọ́ Òwu lábẹ́òkúta ń bẹ̀ yẹn tó wà ní Pèbí ní Ṣòkòrì lọ́wọ́lọ́wọ́ bá ṣe sọ yìí bàbá Ọbásanjọ́ yìí náà ló kó àwọn ìjòyè sẹ́yìn kan tó lọ sọ́yọ́ yẹn nìkẹ́ tó kó àwọn olóyè high chief mi ò sọ pé honorary o àwọn high chiefs lówu nígbà tó dẹ̀ débẹ̀ tó débi tí ọba ti ń ṣèpè bí ọba bọ́ta orí ìjókòó náà bá ọba jàlábí àlásán ló wọ̀ pẹ̀lú tàjíà kò sọ́pàá kò sí rùkẹrẹ o kì í ṣọpa tó ti dé ládé o. wọ́n ní ìṣòro fún lọ́wọ́. bàbá dọ̀bálẹ̀ wọ́n tún sọ fún àwọn ìjòyè pé kó máa wo báwọn ṣe máa bàbá dọ̀bálẹ̀ tí wọn kàn ṣe fìlà ní bọ̀tán dọ̀bálẹ̀ tí ẹnu wọn kọlẹ̀. a kì í ba òòrò olóró jẹ́ a kì í tún òòrò tẹni ṣe káwá ba òòrò olóró jẹ́. èèyàn ò lè sọ pé ìyá tòun dá o kó wá daṣọ fún yẹ kó wá bọ́ta kó lọ gbaṣọ lára ìyá tẹlòmíì. ìwà tí bàbá Ọbásanjọ́ wù yìí ìwà ìtìjú ìwà àbùkù tí ó dẹ̀ gbà wípé ọ̀rọ̀ ti ṣọ̀kan Yorùbá ò ní yàtọ̀ sí tàwọn ẹgbẹ́ Yorùbá tó ti sọ̀rọ̀ àti pé àwa náà ti sọ àwọn ọ̀rọ̀ kan ṣùgbọ́n pẹ̀lú ìtọ́ni àwọn àgbàlagbà in a very simple language gbogbo oyè tí bàbá Ọbásanjọ́ lè jẹ́ ilẹ̀ Yorùbá láyé gbogbo ọba lóhùn kan lè fi jẹ oyè yẹn láti àsìkò ọjọ́ ilẹ̀ mi ti bílí kó yẹ káwọn ọba yẹn ti máa dé àwọn ọba yẹn kó ti máa yọ ọwọ́ oyè yẹn kúrò lórí wọn. ìdí tó ṣe gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ni ó dàbí nǹkan téèyàn mọ̀ dáadáa ẹ̀ṣẹ̀ àmọ́mọ̀dá ni ẹ̀ṣẹ̀ tán ṣẹ̀ yẹn because bàbá Ọbásanjọ́ mọ̀ nípa ìṣẹ̀ṣe. ibì kan wà lábẹ́òkúta kò sí oyè tó bá fẹ́ fi hàn jẹ Lówu wọ́n ń pè bẹ̀ ní Covenant House ibẹ̀ wà nínú Ìbàrà housing bàbá Ọbásanjọ́ ló máa ń kó kọ́kọ́rọ́ ọbẹ̀ dání.
ibẹ̀ jẹ́. wọ́n máa ń pè bẹ̀ ní covenant house ilé májẹ̀mú. nídìí Yorùbá yìí náà. ní ilẹ̀ Yorùbá yìí ló wà lábẹ́òkúta bẹ́ẹ̀ àwọn Òwu ló ní kò sí oyè tán àwọn ọmọ Òwu tó bá ń gbọ́ mi báyìí wọ́n á mọ̀ pé nǹkan tí mo sọ yìí fáàtì ni. ilé yẹn a lè gbàbẹ̀ lọ sí ilé sínétọ̀ gómìnà ìpínlẹ̀ Ògùn àná sínétọ̀ Ìbíkúnlé Amósùn. ilé yẹn covenant house náà ń pè tí bàbá Ọbásanjọ́ bá dẹ̀ ń lọ bẹ́ẹ̀ ọ̀pá yẹn ò ju báyìí lọ tó ní orí àṣà dì òun náà máa mú dání lọ bẹ́ẹ̀ àwọn náà máa ṣílẹ̀kùn àwọn náà máa approve oyè tó fẹ́ fi ẹni yẹn jẹ àsìbálògùn tìgbòòwú torí pé àwọn akọni ìgbòòwú nìkan lọ́kọ̀rọ̀ ọbẹ̀ ní àǹfààní láti wà lọ́wọ́. wọ́n dẹ̀ wà lọ́wọ́ Ọbásanjọ́. bẹ́ẹ̀ni tó jẹ́ pé akọni Yorùbá. bẹ́ẹ̀ni wọ́n mọ̀ ń pa àṣà àti ṣe ìwà àdọ̀tí náà lọ wù yẹn. kí wá ló kí ni ìdí tí wọ́n fi ṣe irú wọ́n lè ṣe bẹ́ẹ̀ definitely bàbá Ọbásanjọ́ lè sọ fún wọn ní ọ́fíìsì pé yá gbádìí ẹ lẹ̀. ṣe rí olótùú àwọn ọba yẹn ni wọ́n hùwà pé ìwà ọmọdé nígbà tí bàbá tèmi jọba bàbá mi sọ fún mi pé a kì í ní ọba ká lójo. a kì í ní ọba ká lójo aṣọ ògbó ló máa pọ̀ nítọ̀ èèyàn kì í lọ́ba kó lójo. ṣe rí àwòwò ọba nígbà tó bàbá wà ń pè bí tó ti ń fífun lọ́wọ́ náà ti máa ń gbé àwòwò yẹn sínú ọba. ìkìyà kọ́ ó yàtọ̀ sí ìkìyà pátápátá. òun náà ṣe máa ń sọ wípé ẹ rí i pé ọba mi tó bá ń ṣòro fún ọba mi irú ilé tí wàá ń sìn tí tọ́lọ́mùbá kádàrá ti bá wà lórí ti àwọn bàbá mi tíyàwó mi bá lóyún tó bá bímọ ó dẹ̀yìn oṣù keje kémi àtọmọ ẹ̀ tó lè ríra àtìyàwó mi. ìyẹn nílé tí ní. èèwọ̀ ni ó dẹ̀ pọ̀ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀. ó di oṣù keje. ó di ẹ̀yìn oṣù keje lẹ́yìn ìgbà tó bá pé oṣù keje ni mo ṣẹ̀ máa gbé ọmọ yẹn ni máa gbé lọ sójú òjìji fìrí tí máa lọ ṣe orò lé fún láti confam ẹ̀ ṣé ẹ̀jẹ̀ mi ni. ó dẹ̀ ṣì wà dì sí. ó ṣì wà dì sí. ó tì kí gan o. ó ṣì wà dì sí a lè ṣì ń ṣe ọdún ẹ̀ ní Kétu wa dọ̀la náà ṣe máa ń pè wá lọ́mọ òjìji fìrí ẹyẹ balẹ̀ kò rí nǹkan gbé ọmọ àjẹ́ gbé nǹkan tán ó gbé lọ sọ́run. ọ̀rọ̀ ńlá. so ṣe rí kọ́lọ̀ ń fọrùn kẹ́ bàbá mi olóhùn kan gbére ọmọ àṣàbí ògùn tí ó bá jẹ́ pé òun o irú ìtamọ́ra tó hùn kẹ́niyẹn lè ní á fẹ́ bọ́júra kó tó délé. ẹ jẹ́ ká wo látara Bọ̀dé Thomas ṣèbírú wà tí bàbá Ọbásanjọ́ wù yìí ṣé kò tó àríkọ́gbọ́n fún àkíní bàbá Ọbásanjọ́ máa mọ̀tàn yẹn dáadáa ṣèbírú ọ̀rọ̀ yìí ni Bọ̀dé Thomas sọ fún àwọn Aláàfin àtàwọn ọba Adérẹ̀mí nígbà yẹn Western Region dìde kẹ́ ọ̀nà mi wíṣọ Aláàfin sọ pé no ṣé kí ló padà ṣẹlẹ̀ sí Bọ̀dé Thomas bàbá yẹn gbókú bí ajá ní n tó ń pè láwòwò ọba nìyẹn téèyàn bá fojú di ọba àwòwò máa gbó mọ́lẹ̀ ìyáálé ìgbà yẹn wọn ń lọ ká ọba mọ́lé kan náà ń dáná sun ọba èèyàn mú atẹ́gùn ni èèyàn mú atẹ́gùn kí ló rò tó ṣe fọ́ba yẹn já sí ayé ìgbà yẹn ó kàn lè dédé bọ́ ọba láàrin ìpéjọpọ̀ pé ó ń dìde jókòó ó ń jó kiri ó ń rìn kiri ọ̀wọ̀ yẹn máa wà ń bẹ̀ so irú ìwà tó bàbá Ọbásanjọ́ wù yẹn tí gbogbo àwọn ọba yẹn bọ́n ṣe dìde yẹn ó yẹ kí gbogbo wọn máa lọ lé bẹ́ẹ̀ ni. rédíò owó ti àti pé ó tún ti fẹ́rẹ̀ fẹ̀rẹ̀ ṣáà máa sùn yẹ ká jà á lọ ó tún ẹ̀fẹ̀ lọ́gbẹ̀ẹ́sì.